mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí wa ní kí ti ọlá, mo kí wa ní kí ti ọlà. Mo fi orúkọ Ọlọ́run ọ̀gá ògo tó ń jẹ́ Jehovah, mo fi kí wa pé a kú ọjọ́ mẹ́ta. Ọlọ́run àánú yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. A fẹ́ sọ̀rọ̀ nípa fífi ayọ̀ sin Ọlọ́run. Fífi ayọ̀ sin Ọlọ́run. A ní láti máa fi ayọ̀ sin Ọlọ́run. Ó sì ṣe pàtàkì fún wa láti fi ayọ̀ sin Ọlọ́run. Ewu wà nínú kí ènìyàn máa fi ìbànújẹ́ sin Ọlọ́run. Tí Ọlọ́run ò bá mọ̀ pé wàhálà wà ń bẹ̀, Ọlọ́run ò ní pa á láṣẹ fún wa wípé a ní láti máa fi ayọ̀ sin Ọlọ́run. Ó sọ nínú ìwé mímọ́ wípé ayọ̀ Ọlọ́run ni agbára wa. Ẹ́sítérì ó pàṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ọjọ́ òní kìí ṣe ọjọ́ ìbànújẹ́, nítorí náà ẹ mú kí ẹ jẹ ọ̀rá, nítorí pé ayọ̀ Ọlọ́run ni agbára wa. Nítorí pé ní àkókò náà àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń kárí jọ. Olùfisùn ó ti fi wọ́n sùn. Ámánì ti fi wọ́n sùn. Wọ́n sì fẹ́ pa gbogbo àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní ilẹ̀ àjòjì níbi tí wọ́n ti kó wọn lẹ́rú. Tí a bá wo ìwé Psalm 100 verse 2, ó wí pé ẹ ró ìwà ayọ̀ sí Olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo. Ẹsẹ̀ kejì, ẹ fi ayọ̀ sí Olúwa, ẹ wá ti ẹ̀yin tí orin sí iwájú rẹ̀. A ní láti máa fi ayọ̀ sin Ọlọ́run. Fífi ayọ̀ sin Ọlọ́run ló ṣe pàtàkì, torí pé ó jẹ́ ohun tí ó dára níwájú Ọlọ́run láti máa yin Ọlọ́run, láti máa gbé Ọlọ́run ga. Tí a bá wo nísinsìnyí, Ọlọ́run pa láṣẹ nínú ìwé mímọ́ wípé ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ máa fi ayọ̀ sin Olúwa Ọlọ́run yín. Nípa fífi ayọ̀ sin Ọlọ́run, èrè ńlá tó pọ̀ òun ló wà níbẹ̀. Tí a bá dẹ̀ wo ìwé Deuteronomy 28 verse 47, Deuteronomy 28 verse 47, àwọn èèyàn kì í fẹ́ ka ibi tí mo fẹ́ kóòtì yìí. Ó máa ń bà wọ́n lẹ́rù láti wọnú Bíbélì lọ. Tí a bá ti ń sọ̀rọ̀ nípa Deuteronomy láti ẹsẹ̀ 15, àwọn èèyàn kì í fẹ́ kà á. Wọ́n gbàgbọ́ pé gbogbo rẹ̀ ègún ni. Lóòótọ́ ègún ni, ṣùgbọ́n ìkìlọ̀ Ọlọ́run ló wà níbẹ̀. Ẹsẹ̀ 1 títí dé 14 ló mú ayọ̀ wá, ló mú àlàáfíà wá. Ṣùgbọ́n láti ẹsẹ̀ 15 yẹn, ogun ńlá ni. Tí a bá wo Deuteronomy 28:47, ó ní nítorí tí ìwọ kò fi ayọ̀ sin Olúwa Ọlọ́run rẹ àti inú dídùn nítorí ọ̀pọ̀ ohun gbogbo. Nítorí náà ni ìwọ ó ṣe máa sin àwọn ọ̀tá rẹ tí Olúwa yóò rán sí ọ nínú ebi, nínú òǹgbẹ, nínú ìhòhò àti nínú àìní ohun gbogbo. Òun ó sì fi àjàgà irin bọ̀ ọ́ ní ọrùn títí yóò fi run ọ́. Ìyẹn ni pé Ọlọ́run fẹ́ ká máa fi ayọ̀ sin òun. Ẹnikẹ́ni tí kò bá ti lè fi ayọ̀ sin Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ ó wà nínú oko ìparun. Àmì ńlá ni. Ó sì ṣe pàtàkì láti fi ayọ̀ sin Ọlọ́run. Eléyìí jẹ́ ìbẹ̀rù, eléyìí jẹ́ ìgbọràn. Ó jẹ́ ìgbọràn sí Ọlọ́run bí a bá lè máa fi ayọ̀ sin Ọlọ́run. Màmá kan bá mi sọ̀rọ̀. Ìyá yẹn pè mí, ó ní Ọdúnlámì, ó ní mo fẹ́ràn rẹ o. Ó ní mo dẹ̀ fẹ́ fún ọ ní àṣírí ńlá kan. Ìyá yẹn kan déédéé fẹ́ràn mi torí pé kò sí nǹkan tá à ń ṣe. A máa nawọ́ sí màmá, bó jẹ́ kórè là ń ṣe, bó jẹ́ event kan tó bá jẹ́ pé ó mú káṣọ oúnjẹ, a máa fún gbogbo ènìyàn. Àwa ò kì í sọ wípé torí pé à ń ṣe ìnáwó ká sọ pé àwọn tá a invite nìkan la máa pè, torí inú wa máa ń dùn sí gbogbo ènìyàn. Ìyá yẹn kan pè mí, ó ní láti òní lọ òun nínú dídùn sí mi o. Ó ń torí pé òun rí pé nínú gbogbo àwọn olùṣọ́ àgùntàn tó ti ń wá,
èmi ni mo jẹ́ ẹni tó yàtọ̀ sí àwọn tó kù, torí pé kò sí nǹkan tá à ń ṣe tí a ò ní nawọ́ sóhun, èyí tó túmọ̀ sí pé a ka òun kún. Ìyá yẹn wá sọ fún mi pé láti òní lọ o, mi ò gbúdọ̀ máa sun ẹkún mọ́ o, pé kíhun tó bá lè ṣẹlẹ̀ kí n má fi omijé kí n má fi sí ojú mi o. Mo ní màmá, kí ni ìtumọ̀ nǹkan tẹ́ ẹ sọ yìí? Màmá yẹn ní ẹ bá mi lọ sínú pẹpẹ ń bẹ̀ yẹn, níbi cross wà yẹn, ẹ lọ switch iná kan ń bẹ̀ tán, ibi yóò bright tó. Mo ní màmá, kí ló dé tí ẹ fi ń sọ̀rọ̀ báyìí? Màmá ní ohun tóun sọ ó yé òun, kí n má fi omijé, ìkejì wà ń bẹ̀ bàbá, switch yẹn wà ń bẹ̀. Ó ní kí n má fi omijé, kí n má fi bá ara mi jẹ́ mọ́ o, nítorí pé oúnjẹ àwọn àgbà ni omijé, ó jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ wọn. Hallelujah. Ó jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ wọn. Bí ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ oúnjẹ àwọn àgbà, ìyẹn ni pé tí àwọn àgbà bá fẹ́ mu ẹ̀jẹ̀, tó bá fẹ́ jẹun á mu jẹ. Ṣùgbọ́n èmi o, látòní lọ mi gbọ́dọ̀ bá wọn sun ẹkún mọ́. Mo ní ẹkún, Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ kí n bá wọn sọkún. Ìwọ tó ń wò mí ò ní bá wọn sọkún. Ìyẹn ni pé nígbà tẹ́nikẹ́ni tó bá ti ń sun ẹkún tó wà nínú ìṣòro, irú ẹni bẹ́ẹ̀ ó ti ń fún àwọn àgbà lóúnjẹ, àwọn àjẹ́, ó ti ń fún wọn lóúnjẹ. Ẹkún ni oúnjẹ wọn, méjì ló wà ń bẹ̀. Ẹkún ni oúnjẹ wọn. Tí Ọlọ́run bá lè sọ pé ká má fi ìbànújẹ́ sí òun, ká má fi ayọ̀ sí òun, eléyìí túmọ̀ sí pé Ọlọ́run fẹ́ kí a máa fi ayọ̀ sí òun, nítorí pé kò fẹ́ kí ọ̀tá kó yọ̀ wá. Ní ìgbàkúgbà tí a bá ti wà nírú ìpè bẹ́ẹ̀, a jẹ́ ẹni ìríra níwájú Ọlọ́run. Lórúkọ Jésù yóò dára fún èmi. Ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè yóò sì yí ẹnìkọ̀ọ̀kan wa ká. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ ní àkókò yìí wípé ká fi ayọ̀ sin Ọlọ́run. Ìwọ olùgbọ́ mi, ǹjẹ́ o ti mọ̀ wípé ó ṣe pàtàkì kí èmi àti rẹ kí a gbọ́ràn sí àṣẹ Ọlọ́run? Bàbá Ọ̀ṣọ́fà ó gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Tí bàbá Ọ̀ṣọ́fà ò bá gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, kí Olúwa kó bá wa fi ọ̀run kẹ́ bàbá. Níbikíbi tí wọ́n bá wà lọ́wọ́lọ́wọ́, ilẹ̀ ire ni kó jẹ́ fún wọn. Kí Olúwa kó túbọ̀ máa sinmi ní ọkàn àyà olùgbàlà. Bàbá Ọ̀ṣọ́fà ó gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Èyí tí mò ń sọ yìí ni pé mo fẹ́ kó o gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Nínú àwọn conversation tàbí ìtàkùrọ̀sọ láàrin Abrahamu àti Ọlọ́run ni Ọlọ́run ti ń bá Abrahamu sọ̀rọ̀ wípé, Abrahamu, lẹ́yìn tí ìwọ àti Lọ́ọ̀tì ti fi ara yín sílẹ̀, Ọlọ́run farahàn Abrahamu ní ojúran. Ó ní màá sọ ẹ́ di bàbá orílẹ̀-èdè, nítorí náà rìn kí o pé níwájú mi. Tí a bá dé wo ìrìn àjò yìí láàrin Mósè àti Ọlọ́run, àwọn ọ̀rọ̀ ìtàkùrọ̀sọ wà láàrin Ọlọ́run àti Mósè. Nígbà tí Ọlọ́run pe Mósè, Mósè sọ fún Ọlọ́run pé, Olúwa, kí ló dé tó jẹ́ pé èmi ló fẹ́ pè? Mi ò yẹ láti ṣe iṣẹ́ yìí. Ṣùgbọ́n Ọlọ́run ní ìwọ gangan ni mo yàn. Torí pé nígbà tí ìwọ àti èmi bá ń gbàdúrà, ó máa ní àwọn àròyé kan tá a máa ṣe níwájú Ọlọ́run. Àwọn àròyé wọ̀nyí, òun ló mú wípé kí èmi àti rẹ kí a nígbàgbọ́ wípé a ní láti mọ̀ dájú pé bàbá Ọ̀ṣọ́fà àti Ọlọ́run wọ́n máa ní ìtàkùrọ̀sọ láàrin ara wọn, tí wọ́n jọ máa àròyé tí bàbá ó ti máa fi bá Ọlọ́run sọ̀rọ̀. Bó jẹ́ kó máa ní Olúwa fọ̀rọ̀ mi ṣe yánu, bó jẹ́ kó máa ní Olúwa gbé mi ga, bó jẹ́ kó máa ní Olúwa má gbàgbé mi, bó jẹ́ kó máa ní Olúwa fi ọ̀rọ̀ mi ṣe yánu lójú gbogbo ènìyàn, gbé ògo mi ga kí gbogbo ayé kó rí ògo náà.
ṣùgbọ́n ní ọjọ́ kan ọ̀rọ̀ bàbá wa yìí ó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ bàbá wa yìí ó wá sí ìmúṣẹ. Tí a bá wo nínú ìwé Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ 25 ó ní nítorí pé wèrè Ọlọ́run ju ènìyàn lọ àti àìlera Ọlọ́run ní agbára ju ènìyàn lọ. Nígbà tó dé 27 ó ní ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn ohun wèrè ayé láti fi dààmú àwọn lọ́gbọ́n. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn tí ó ní agbára. Ẹni tí ò ní kankan, ẹni tẹ́nì kankan ò mọ̀, ẹni tó wà nínú, gẹ́gẹ́ bí a ti lọ mú Dávidi láti inú ibi tó ti ń da ẹran ní ìgbà àkókò Dávidi tó ń da ẹran nínú ọgbà àjàrà bàbá rẹ̀. Níbẹ̀ ni a ti lọ yàn án gẹ́gẹ́ bí ọba. Bàbá yìí ń gbàdúrà, a sì rí i pé gbogbo ènìyàn lónìí ni wọ́n rí ògo rẹ̀. Ṣùgbọ́n kí ló ti ṣáájú? Nítorí pé gbogbo tá a bá ń ṣe, a gbọ́dọ̀ jẹ́ kí ó wà nínú Ọlọ́run. Ohun tí ò bójúmu méjì ló wà. Ohun tí ò bójúmu nínú Sátánì, àwọn yẹn ò dára kéèyàn dáwọ́lé. Ṣùgbọ́n ohun tí ò bójúmu nínú Olúwa, a lè ṣe é. Kí ni àwọn ohun tí ò bójúmu nínú Sátánì? Torí méjì ni ayé, worlds and opposite. Mo ti máa ń sọ ṣáájú, ọkùnrin obìnrin ló ń bímọ, ọ̀run àtilẹ̀, Ọlọ́run èṣù, positive and negative. Ó máa tanná, ó máa lo fóònù, ó máa lo mọ́tò, positive and negative ni. Nítorí náà ohun méjì ló wà. Nǹkan tí ò bójúmu nínú Sátánì, béèyàn bá jalè tán bá mú, tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ìpànìyàn ló bá fi jalè, wọ́n á pa á, ìmí á lọ ẹ̀wọ̀n. Béèyàn bá ṣe ohun tí ò bójúmu, bóyá oògùn owó ló ṣe, bóyá ìwé ló yí tó ń pè ní fraud, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìrìndè òru, ìmutípara, àwọn nǹkan wọ̀nyẹn tí ò bójúmu nínú Sátánì kò dáa. Ṣùgbọ́n ní ojú kejì, ohun tí ò bójúmu nínú Ọlọ́run, àwọn ohun tí ò bójúmu nínú Ọlọ́run yìí, bí wọ́n bá ní ẹ lọ gba àwẹ̀, ẹgbẹ́ ń gba àwẹ̀, ẹgbẹ́ ẹ̀dẹ̀ ń jẹun, ìwọ ń gba àwẹ̀, ṣé àwẹ̀ bójúmu ni? Ṣé àwẹ̀ báradé? Àwọn elétò ìlera gan ní mẹ́díkà wọn ò lè sọ fún wa wípé kí a máa febi panú ká tó gbà wòsàn. Yẹn ni pé ẹgbẹ́ ń jẹun, ìwọ ń gba àwẹ̀, ohun tí ò bójúmu ni. Ẹgbẹ́ ń sùn, oorun àsùn fọ́nfọ́n, ìwọ ò ń ṣèṣọ́ òru, ohun tí ò bójúmu ni. Ẹgbẹ́ ń náwó ní patí, wọ́n ń nànàkúnà, wọ́n ń fi owó ṣòfò, wọ́n ń ṣe oríṣiríṣi nínú ayé, ìwọ ń náwó tiẹ̀ láti fi gbé Ọlọ́run ga. Ọpẹ́ ṣíṣe níwájú Ọlọ́run ó jẹ́ ohun tí ò bójúmu. Sólómọ́nì a ní kó ṣọpẹ́. Nígbà tí Sólómọ́nì ń ṣọpẹ́ sí Ọlọ́run, Ọlọ́run sọ nǹkan tí yóò fi ṣe ọpẹ́. Ó ní Sólómọ́nì, mú ohun wọ̀nyí ní ẹyọ kọ̀ọ̀kan, fi ṣe ọpẹ́ sí mi, fi rúbọ ọpẹ́ sí mi. Sólómọ́nì táìsì ọpẹ́ yẹn by 1,000. Gbogbo nǹkan tó Ọlọ́run kó mú ní kọ̀ọ̀kan ó ṣe ní 1,000. Ọlọ́run ní Sólómọ́nì, ta ló fẹ́ eléyìí hàn ẹ́? Àwọn bàbá ńlá rẹ̀ ò ṣerú eléyìí. Nítorí náà béèrè ohun tí o fẹ́ lọ́wọ́ mi. Sólómọ́nì ṣe ohun tí ò bójúmu, ayé rẹ̀ sì bójúmu. Ẹ̀ṣẹ̀ wà nínú àdúrà gbígbà bí mo ṣe máa ń sọ. Ṣùgbọ́n téèyàn bá ń ṣọpẹ́, kò sí ọ̀nà tó fi ṣọpẹ́, kò sí àbàwọ́n níbẹ̀. Ẹ̀ṣẹ̀ kankan ò sí nínú kéèyàn ṣọpẹ́ sí Ọlọ́run. Ọlọ́run wá pàdé bàbá Ọ̀ṣọ́fà nínú igbó Àgángẹ̀ ní 1947. Ó yọ sí bàbá Ọ̀ṣọ́fà, ìtàkùrọ̀sọ máa wáyé láàrin wọn. Ó dẹ̀ fún ní òfin. Ìyẹn ló jẹ́ pé àwọn òde ìwò yìí, ọ̀pọ̀ ò tẹ̀lé ìlànà mọ́, wọn ò tẹ̀lé òfin mọ́. Tọ́ni wọn bá ní tí màlẹ́kà bá jíṣẹ́ fẹ́ lómi pé kó má ṣe nǹkan kan, ohun tán ní kó má ṣe yẹn ló máa ráwọ́lé láti ṣe. Ó sọ fún bàbá Ọ̀ṣọ́fà nínú igbó, nítorí pé a ti yan àwọn ohun tí ò níláárí láti fi dààmú ohun tó níláárí, gẹ́gẹ́ bí ìwé tí mo ti kà fún wa nínú Kọ́ríńtì kínní yẹn, orí kínní ẹsẹ̀ 25 and 27. Torí wèrè Ọlọ́run ó sàn
ó dára ju ènìyàn lọ, àìlera Ọlọ́run sì ju agbára ènìyàn lọ. Ìwé yẹn sọ fún wa pé ohun wèrè ayé yìí a ti yàn wọ́n láti fi dààmú àwọn ohun tó lágbára. Ìyẹn ni pé ọgbọ́n ayé Ọlọ́run kì í pẹ̀lú ìmọ̀ ọgbọ́n ayé. Tó bá jẹ́ pé pòfẹ́sọ̀ kan tàbí dókítà kan tàbí òǹkàwé kan ló bá dá ìjọ Celestial Church of Christ sílẹ̀, àní títorí pé ó kàwé ni. Ẹni tí ò tiẹ̀ ní qualification kankan nípa education, òun lọ́lọ́run wá lò níbi tẹ́ ẹ̀ lérò rárá, lògo yẹn dẹ̀ gbàjáde. Ó wá sọ fún bàbá Ọ̀ṣọ́fà, ó ní ìwọ Ọ̀ṣọ́fà, ṣé o fẹ́ kí n gbé ẹ ga? Ó ní ẹ gbé mi ga bàbá, àdúrà mi náà nìyẹn. Tó o bá fẹ́ kí n gbé ẹ ga, ṣé o máa gbọ́ràn? Bàbá Ọ̀ṣọ́fà ní màá gbọ́ràn, ṣé o máa tẹ̀lé ìlànà yìí? Bàbá Ọ̀ṣọ́fà ní màá tẹ̀lé tó bá jẹ́ pé ohun tí ó jẹ́ káyé mi bójúmu ni. Ọlọ́run ní ó gbọ́dọ̀ ṣe ohun tí ò bójúmu. Bàbá ní tó bá yẹ pé ilé tó pé kí n ṣe ohun tí ò bójúmu, mo gbà láti tẹ̀lé ìlànà tẹ́ bá fún mi, màá ṣe ohun tí ò bójúmu. Kí ni ohun tí ò bójúmu? Mẹ́ta ni mo fẹ́ gbé síwájú ẹ tó bá ti lè ṣe é. Ṣe ohun tí ò bójúmu nínú Ọlọ́run, gba àwẹ̀ nínú Ọlọ́run, gbàdúrà nínú Ọlọ́run, ṣe ìfẹ́ Ọlọ́run, fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ nínú Ọlọ́run. So ìwà òmùgọ̀ ni pé kéèyàn fẹ́ràn ọ̀tá rẹ̀. Ìwà òmùgọ̀ ni ohun tí ò bójúmu ni, ṣùgbọ́n inú Ọlọ́run dẹ̀ dùn sí. Ó ní látòní lọ, ìwọ ọmọ mi Ọ̀ṣọ́fà, wàá máa fi ẹsẹ̀ lásán rìn, ò ní wọ bàtà. Ìyẹn ni pé ayé lè máa pè ẹ́ bí wèrè, jẹ́ kí wọ́n pè ẹ́ ní wèrè, torí ìran wèrè ni kì í wọ bàtà. Ṣùgbọ́n nínú Ọlọ́run, wèrè Jésù nìwọ. Ṣó o lè ṣe é? Bàbá Ọ̀ṣọ́fà ní tó bá ti jẹ́ ohun tí ó jẹ́ káyé mi bójúmu ni, màá ṣe é. Látòní lọ ò gbọ́dọ̀ wọ bàtà. Máì tí ì lọ, èkejì rèé. Láti òní lọ, aṣọ funfun ló máa wọ̀. Ní ayé ìgbà náà, ẹni bá fi aṣọ funfun bóra, nígbà táwa ti ẹ̀sì kéré, tó jẹ́ pé ayé tó wà nítòsí, a máa yọjú wo àwọn tí wọ́n fi aṣọ funfun bóra nígbà tí àwọn bàbá yẹn bá wá kí àwọn dádì wa. A máa jáyà wípé ṣé bàbá yẹn ṣì ń mí? Torí aṣọ funfun tí gbogbo ayé ń wọ̀ lónìí, tó ti di tọ́rọ́ fọ́kálé lónìí, ìwọ̀nba èèyàn díẹ̀ ló ń wọ̀ ní àkókò náà. Ṣó o lè wọṣọ tí wọ́n fi ń sin àwọn òkú? Látòní lọ, aṣọ funfun ló máa wọ̀. Bàbá Ọ̀ṣọ́fà ní tó bá ti jẹ́ ohun táyé mi ó fi bójúmu ni, màá máa wọ̀ ọ́. Ó ní látòní lọ máa wọṣọ funfun. Bẹ̀rẹ̀ sí ní wọ aṣọ funfun. Ìgbà tí bàbá bẹ̀rẹ̀ sí ní wọ aṣọ funfun, ó tún sọ ní kẹta, ó ní látòní lọ, ṣó o lè máa pa àṣẹ mo fẹ́ kó gbà mí, ìfẹ́ kó gbàdúrà. Bàbá ní látòní lọ màá máa pàṣẹ, torí ọmọ aláṣẹ ni mí. Bíbélì sọ pé ẹ pàṣẹ ní ti ṣe ọwọ́ mi. Ọmọ ọba máa ń pàṣẹ ni, torí ọba ni ẹni àmì òróró. Ọba ni àwọn ọba ayé pàápàá, àṣẹ ni wọ́n fún wọn láti máa pa. Tí a bá wá sọ̀rọ̀ nípa tẹ̀mí, a fi iṣẹ́ tẹ̀mí a fi jọ Ọlọ́run. Ọba ni wá. Bàbá ní látòní lọ màá máa pàṣẹ. Bàbá dẹ̀ bẹ̀rẹ̀ sí pàṣẹ. Mo ti ẹ̀ gbọ́ ìtàn kan, wọ́n ní ọjọ́ kan, wọ́n ní ẹnìkan wá sọ́dọ̀ bàbá Ọ̀ṣọ́fà, wọ́n ló ń wá ọmọ. Wọ́n ní bàbá dẹ̀ ń jẹun lọ́wọ́, ẹ̀kọ́ ni bàbá ń jẹ. Wọ́n ní bàbá ṣe ń jẹun, obìnrin yẹn dẹ̀dẹ̀ ó sunkún. Kí ló bá wá? Ó ní bàbá ẹ má gbàgbé ọ̀rọ̀ mi, mo ti dé. Bàbá ní ó dà, ó yá jẹ̀kọ. Wọ́n lóbìnrin yẹn dẹ̀ jẹ̀kọ. Wọ́n ló sọ pé máa lọ lọ́dún tó ń bọ̀ wàá gbọ́mọ wá. Wọ́n ní ọdún náà lóbìnrin yẹn gbọ́mọ yẹn wá. Yẹn ni pé àṣẹ ni bàbá máa ń pa. Mo wá fẹ́ sọ fún gbogbo wa lónìí, ẹ jẹ́ ká wo gbogbo Nàìjíríà, ẹ jẹ́ ká wo gbogbo ilẹ̀ Áfíríkà lápapọ̀. Ògo pòfẹ́sọ̀ ni o, dókítọ̀ ni o, àwọn tó kàwé ni o, ẹnjìníà ni o, ògo ẹni mélòó ló tó ògo bàbá Ọ̀ṣọ́fà? Ẹni tó bá mọ̀, ẹni tó bá ń sọ pé irọ́ ni mò ń pa, kó comment, kó dẹ̀ quote me anywhere pé ògo ẹni báyìí ju ògo Ọ̀ṣọ́fà lọ. Nígbà tí bàbá wà láyé pàápàá, a gbọ́ pé bàbá fúnra rẹ̀ ó ní owó tó lè yá Nàìjíríà, bí ìtàn tí mo gbọ́. Bèlè sàti pé dòní olónìí tí bàbá yẹn dẹ̀ ti lọ, a ti celebrate àìmọye ọdún.
tí bàbá ti lọ di bá ṣe sọ̀rọ̀ yìí ògo yẹn sì ń fọhùn síbẹ̀. Kí gbogbo ayé kọ́ kóra wọn jọ pọ̀ kán ní kí ló dé tó fi jẹ́ pé ọ̀dọ̀ ẹni tí ó kàwé ní nǹkan yìí wá gbà wá. Èmi ó máa wá sọ fún wọn wípé ẹ̀yin náà kó ara yín jọ pọ̀, kẹ́ ẹ lọ gbìyànjú, kẹ́ ẹ kó ara yín jọ pọ̀, kẹ́ ẹ wò pé torí pé ẹ kàwé, kẹ́ ẹ organize, kẹ́ ẹ fọgbọ́n orí gbé, tógo yín bá lè dé ìlàjì, tó bá lè dé ìdàta ògo tọ́lọ́run ṣe fún Celestial Church of Christ, pàápàá jùlọ ẹni tá à ń pè ní ọmọ rẹ̀ Ọ̀ṣọ́fà, nítorí pé ó gbọ́ràn. Wọ́n tó mọ̀ ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, tó bá jẹ́ ni tó ń gbọ́ràn, tọ́lọ́run bá ní kó má wọṣọ dúdú, tó bá gbọ́ràn, tọ́lọ́run bá ní o má wọṣọ pupa, tó bá gbọ́ràn, tọ́lọ́run bá ní nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe, tó bá ti kúrò ń bẹ̀, tó dúró tí tó ṣe, ó di dandan kọ́rọ̀ ẹ̀ dayọ̀. Ìgbọ́ràn ni olórin kan ní àìgbọ́ràn ló ń pa ni, àìgbọ́ràn ló ń pa ni. Èmi ò ní ṣàìgbọ́ràn sí bàbá, àìgbọ́ràn ló ń pa ni. Ìgbọ́ràn máa ṣe pàtàkì. Bàbá ṣeun tí ò bójúmu, ìwọ náà lónìí ṣeun tí ò bójúmu nínú Olúwa, ṣeun tí ò bójúmu, gbààwẹ̀ ṣeun tí ò bójúmu, máa gbàdúrà láìsinmi ṣeun tí ò bójúmu, fi owó rẹ bọ̀wọ̀ fún Ọlọ́run, rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń rúbọ, gbogbo ẹnikẹ́ni tó bá ti ń rúbọ ọpẹ́, ọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ dayọ̀. tó lásìkò tó bá ti gbé ọpẹ́ kalẹ̀ ní kòríta nínú ilé ní church, ìkòríta wà ní church o, don't deceive yourself. Ìkòríta méjì ló wà, ìkòríta èṣù, ìkòríta Ọlọ́run. Mo sọ fẹ́ lẹ́ẹ̀kan pé ojú méjì láyé ní, ayé ò pé mẹ́ta. Ìkòríta Ọlọ́run, ìkòríta èṣù. Ó ní bá wọn rúbọ èṣù, ṣùgbọ́n ìkòríta Ọlọ́run òun láti rúbọ Ọlọ́run bẹ́ẹ̀. Tó bá ti rúbọ, àwọn ìgbà tó gbọ́ pé yẹn kalẹ̀, àwọn kan wá, àwọn ọ̀tẹ́ á wá, wọ́n á jókòó ti ọpẹ́ yẹn, wọ́n á máa dù, ìmí ilé ìfọ̀ṣù mẹ́ta jẹ́, ìmí ilé ìfọ̀sẹ̀ mẹ́ta jẹ́. Tí wọ́n bá ṣí yín lójú ẹ̀mí, tẹ́ bá ti gbọ́ pé yín kalẹ̀ tán, àwọn ẹ̀mí kan wá bẹ̀, wọ́n á wà ń bẹ̀, wọ́n á máa du ọpẹ́ yẹn jẹ. Àdúrà tiẹ̀ tó ti dènà tẹ́lẹ̀, àdúrà tiẹ̀ máa rí gbígbà. Ayé wà lórí ìrúbọ give and take. Ó gba Ọlọ́run ní ọmọ rẹ̀, ọmọ bíbí ẹ̀kan ṣoṣo, ó fi rúbọ fún ayé kó lè mú ìní ayé. Ó rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀? Ayé wà lórí ìrúbọ give and take. Àgbẹ̀ tí ò bá ti gbìn kò lè jẹun. Ayé wà lórí ìrúbọ, ayé wà lórí ìrúbọ ọba ọpẹ́. Abrahamu dúpẹ́ sọ́lọ́run ní Genesis 15. Ó rúbọ ọpẹ́ sọ́lọ́run. Ọlọ́run máa ń paláṣẹ fún wọn ni. Tọ́rọ̀ èèyàn bá ti dàrú, ó ní ohun táwọn bàbá wa máa ń ṣe láyé àtijọ́, wọ́n á tọ́ aríran lọ ni. Nínú Bíbélì, tọ́rọ̀ èèyàn bá dàrú, wọ́n á tọ́ aríran lọ ni. Ó ò lè dágbé ayé yìí ò lè tù ẹ́ lára láìṣe pé o bá dà pọ̀ mọ́ àwọn nǹkan tẹ̀mí. John 3:16, ó ní ẹnikẹ́ni kò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a bá fi fún láti ọ̀run. Kò lè túra, ayé ò lè túra nígbà tí o bá ti ń dá ṣe ayé ẹ̀. Òun láti máa gbọ́ ohùn Olúwa, òun láti máa gbọ́ ìtọ́ni láti ọ̀dọ̀ ẹ̀mí, òun láti máa gbọ́ ìtọ́ni ohun ìkọ̀kọ̀, èyí tó jẹ́ pé ó lè sopọ̀ mọ́ tọ̀run, tí ó so ẹ̀pọ̀ mọ́ tọ̀run. Òun láti ṣe ṣóhun tí ò bójú mu, fowó rẹ̀ bọ̀wọ̀ fọlọ́run, ṣọpẹ́ sí Ọlọ́run, ọpẹ́ tó kàkà, àwọn ẹbọ kàkà tí kagún láyà, wàá gbé wá síwájú Ọlọ́run. Mo sọ nínú fídíò kan tí mo ṣe, the material things to serve the Lord. Òun ni topic ẹ̀ nínú YouTube, ó wà ní YouTube. Ẹ̀yin tẹ́ ń wò mí, the material things to serve the Lord. Tẹ́ bá lọ gọ́gọ́ ẹ̀, Emmanuel Christ TV, ẹ ó rí ń bẹ̀. Mo ní ọkùnrin kan wà ní church kan tí mo ti ṣiṣẹ́, bàsíà méje ní fi gbé ọpẹ́ wá church. Nígbà tó bá kéré jù ní ó jẹ mẹ́ta, àwọn kan ló máa rù tẹ̀lé lẹ́yìn. Ọkùnrin tí mo ní sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ògo ẹ̀ tí buyọ, gbogbo èèyàn ló mọ̀ ọ́. Ó kọ́ church, ó ní gbogbo nǹkan láyé, Ọlọ́run dẹ̀ kẹ́. Ṣùgbọ́n lónìí, ipa wo ni àwa ń kó? Ẹlòmíì ti rò pé gbogbo ẹ̀ náà kò, wọ́n ní Jésù ti kàn mọ́gi lórí àgbélébù. Jésù ò kan ọpẹ́ mọ́gi, Jésù ò kan ẹbọ ọpẹ́ mọ́gi lórí igi àgbélébù. Ẹ kó ìwà ayọ̀ sí Olúwa, ẹ fi ayọ̀ sí Olúwa. Téèyàn ò bá fi ayọ̀ sí Ọlọ́run, ewu wà bẹ́ẹ̀ o. Rántí lẹ́ẹ̀kan mo sọ fún ẹ, ìbànújẹ́ ló máa ń gbẹ̀yẹn tí kì í rúbọ sọ́lọ́run. Torí pé ayé wà lórí ìrúbọ, ayé wà lórí give and take, ayé wà lórí ọpẹ́.
nítorí náà ní ọ̀sán yìí ohun tó dára ni ohun tó yẹ wá ni láti máa fi ọpẹ́ fún Ọlọ́run ká ṣe. Ó jẹ́ ohun tí ò bójúmu torí pé wọ́n ní wèrè ní ọ̀rọ̀ àgbélébù níwájú àwọn tó fẹ́ ṣègbè. Òye kù fún ẹni tí ó bá ń pe ọ̀nà Ọlọ́run ní ọ̀nà wèrè. Òye kù fún ẹni tí ó bá ń pe ọ̀nà Ọlọ́run ní ọ̀nà pé àlágbáyà yìí olóhùn ráyè ni kí náà ń lọ ṣe ń bẹ̀. Tẹ́lẹ̀ ń bá wà chọ́ọ̀chì ní Wednesday àwọn tí ò lóye wọ́n ní láàárọ̀ kùtù Wednesday làwọn eléyìí jí wá sí church. Àwọn program kan àtàwọn church kan máa ń ṣe bí kéèyàn jí ní aago méje àárọ̀ ẹjọ́ ẹ mọ wà lórí show kéèyàn jí ní aago méje àárọ̀ kó sáré lọ́jọ́ àbágo mẹ́fà kó lọ gbàdúrà. Àwọn ká ní wọn lóye. Àbí mùsùlùmí tó jí láàárọ̀ tó ń pèrun tó ẹ gbogbo ọjọ́ ayé ẹ̀ kò fi run àsùbá àṣeré wákàtí márùn ẹ̀ ò já. Ká máa perú àwọn ènìyàn yẹn ní ẹni tó jẹ́ òǹráyè ká máa kẹ́gàn ẹ̀ ká máa rò wípé ó gbé ẹ̀sìn sórí. A sì mọ̀ pé lójú tàwa ó ń ṣe ohun tí ò bójúmu. Òun náà lè gbọ́dọ̀ ṣe ohun tí ò bójúmu nínú Ọlọ́run tó pé ṣíṣe ohun tí ò bójúmu nínú Ọlọ́run ayọ̀ àtàǹfààní tó pọ̀ ló wà ń bẹ̀. Nítorí náà bàbá wa Ọ̀ṣọ́fà ó ṣe ohun tí ò bójúmu nínú Ọlọ́run. Lónìí yìí bàbá sì ń wọ aṣọ funfun. Bàbá pàṣẹ pé ká máa wọṣọ funfun. Lódò ní olónìí gbogbo wa la ṣì ń wọṣọ funfun. Hello? Mo ti bẹ̀rẹ̀ tẹ́ bá ti lọ search fún mi ẹ̀rí ń bẹ̀ ó wà ń bẹ̀. Nítorí náà ìgbàlà ní tiwa. Bàbá wà ń bẹ̀. Bàbá pàṣẹ fún wa. À ń wọ aṣọ funfun. A ò fi bàtà rìn lónìí. Kó bá ti wọ sùtánà ẹsẹ̀ lásán la fi rìn. Eléyìí tó ògo agbára tí gbogbo ènìyàn wá tí wọn ò rí ní celestial. Nítorí wípé ohun tó dára ni láti tẹ̀lé ohun tí Ọlọ́run fẹ́. Gbogbo wa lónìí oríṣiríṣi ẹ̀ṣẹ̀ là ń dá. Ṣùgbọ́n ọ̀rọ̀ pé ká wọṣọ fún àtẹ̀lé ìlànà yẹn. Ká má wọ bàtà àtẹ̀lé ìlànà yẹn. Ẹ wá wo ògo bó ṣe ń ràn mọ́. Ẹ wo ayọ̀ bó ṣe ń ràn mọ́ bí iná yẹ. Bí pápá bí iná nù náà yẹ. Ẹ wo ayọ̀ bó ṣe ń ràn mọ́. Ẹ wo ògo bó ṣe mọ́. Ọmọ sẹ̀lẹ̀ kì í ṣánkú. Ọmọ sẹ̀lẹ̀ kì í kúkú òjijì. Ọmọ sẹ̀lẹ̀ nígbà táwọn bàbá wa bẹ̀rẹ̀ celestial. Ọmọ sẹ̀lẹ̀ kì í ṣánkú. Àfẹ́ tí ò bá gbọ́ràn. Àfẹ́ tó bá fi ayé rẹ̀ tàfàlà. Àfẹ́ tí ò bá kọ ohun ti ayé àtijọ́ sílẹ̀. Ọmọ sẹ̀lẹ̀ kì í ṣánkú. Torí Ọlọ́run àlàáfíà ló ń jọba ní celestial. Nítorí náà mo fẹ́ rọ̀ wá mo fẹ́ bẹ̀ wá ká gbọ́ràn ká rí nígbà gbogbo pé à ń ṣe ohun tí ò bójúmu. Nígbà tó bá tó àkókò ìkórè, nígbà tó bá tó àkókò ọpẹ́, ká ṣe ohun tí ò bójúmu. Ká gbégbá ọpẹ́. Ohun tí ò bójúmu ni gbígbégbá ọpẹ́. Níbi tẹ́lómi ti ń wá owó tí ó fi jẹ náà. Ìyàwó mi dáàdi wa ládùúrú owó ẹ tún kó gbogbo eléyìí lọ ṣọ́ọ̀ṣì ni. Àwọn ará ilé ìgbàgbọ́ máa jẹun. Dáàdi wa èwo ni gbogbo eléyìí àbúrò yín wà mẹ́tẹ̀ bí ń pa. O kọ́kọ́ ṣe tọlọ́run náà. Elijah ó sọ fóbìnrin òpó ẹ pé kọ́kọ́ ṣe tèmi náà. Nígbà tó dẹ̀ ṣe tọlọ́run lára Elijah ṣé ògo bo àbí òbó ayọ̀ ẹ̀dẹ́ àbí òde. Ṣùgbọ́n ọ̀pọ̀ tí ń fi lára sí wọn láwọn ránṣẹ́ Ọlọ́run máa ń gbádùn. Èmi ò lè fi ṣíbíré omi sókun. Ní kó o fi ṣíbíré omi sókun. Bó o ṣe fi ṣíbíré omi sókun yẹn náà bẹ́ẹ̀ náà nìyà yẹn náà ṣe máa pa ọ lórí. Torí pé Ọlọ́run ló ní ká ṣe tí ò bójúmu. Ìjọ Ọlọ́run tó ń kọ́ lọ́wọ́ yẹn ó ṣe fowó sínú ẹ̀ kọ́kọ́. Àwọn nǹkan tó ní pẹ́pẹ́pẹ́ Ọlọ́run nílò ó ṣe fowó sílẹ̀ kó rà síbẹ̀. Oúnjẹ táwọn màlẹ́kà ń jẹ ní tùràrí àtìmọ́lẹ̀. Lọ́fíńdà oúnjẹ màlẹ́kà ní ó ṣe jẹ́ kí owó rẹ máa wọbẹ̀ ní ọjọ́ Sunday àbí lẹ́ẹ̀kan lóṣù. Kó wá wò bọ́lọ́run ò ṣe ọ̀rọ̀ rẹ dáradára. Torí Solomon ṣe ohun tí ò bójúmu. Bàbá Ọ̀ṣọ́fà òun náà ṣe ohun tí ò bójúmu. Ayé ẹ̀ sì bójúmu. Ògo pòfẹ́sọ̀ mélòó lónìí? Ògo dókítà mélòó lónìí? Ló tó ògo bàbá Ọ̀ṣọ́fà. Ẹ wá sọ fún tẹ́ bá ti rí ẹ comment lórí fídíò yìí ẹ comment. Nítorí náà èyí tí mo tún ní kí n mú alọ́sàn yìí nìyẹn wípé a ní láti máa fi ayọ̀ sí Ọlọ́run ká dẹ̀ rí pé à ń ṣe ohun tí ò bójúmu nínú Ọlọ́run. Ṣíṣe ohun tí ò bójúmu nínú Ọlọ́run èrè ńlá ni. Àánú Ọlọ́run látòkè yóò sì máa bẹ́ni kọ̀ọ̀kan gbé. Ògo Ọlọ́run yóò farahàn. Gbogbo ẹnikẹ́ni tó bá tún padà wo fídíò yìí bí ẹ ti ń wò ó tó ń share
ìbùkún Ọlọ́run yóò máa wọnú ayé rẹ, nítorí ó jẹ́ ohun tí ò bójúmu láti pọ̀ ohun rere. Èyí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó jẹ́ ohun tí ò bójúmu lójú àwọn òpè, lójú àwọn aláìlóye. A ní pásọ̀ yẹn fà gbogbo ẹ̀ ṣòfò, ẹlòmíràn ní sọ̀rọ̀ gidi ló ń sọ yìí. Láti tan ìrere Ọlọ́run ó jẹ́ ohun tí ò bójúmu lójú ènìyàn. Ẹgbẹ́ wà ń patí, ẹgbẹ́ wà káàkiri, ẹgbẹ́ ń rédè èdè kiri. Ìwọ wá jókòó, ò ń polongo Jésù, òun wà lórí Facebook, òun wà lórí YouTube, òun ló ń ṣe gbogbo ẹ̀, ó wà lórí Instagram, òun sọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Àwọn èèyàn máa yún mú sí ẹ, ẹlòmíì lè máa comment bí ó rí àwọn eléyìí máa wà useless, àwọn eléyìí ó máa ṣe kínní. Èèyàn mélòó ló wá comment lórí ọ̀rọ̀ ẹ̀? Èèyàn mélòó ló ti ẹ̀dá mọ̀? Ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtọ́nilọ́lá o. Ohun tí ò wúlò lónìí ó lè dọ̀la kó ní èrè o. Òyìnbó sọ pé nígbà tí mo wà ní kékeré, ó ní òyìnbó kan wá bá mi, ó ní ká tọ́jú irin, àwọn irin tá a máa ń lò yẹn, iron, àwọn nǹkan tí à ń kó jáde bíi mọ́tò, bíi motorcycle, àwọn bicycle gbogbo. Ó ní ẹni irin iron, ó ní ká tọ́jú ẹ̀, ó ní a gbọ́dọ̀ tọ́jú ẹ̀ fún 70 years. Ó ní lẹ́yìn 70 years, ó ní tí ò bá ti wúlò ó ní ká destroy ẹ̀. Kò tó 70 years. Láàárín ọdún mẹ́wàá, ogún ọdún, àwọn kankan ń pààrọ̀ ara wọn. Wọ́n máa wá àwọn irin kan káàkiri. Ìgbà kan la gbọ́ wípé ẹ̀yìn àgọ́ ẹlẹ́pọ̀n gbogbo yẹn bẹ̀rẹ̀ sí àwọn tó rówó ń jẹ àgọ́ ẹlẹ́pọ̀n wà. Ẹlòmíì lọ jí àgọ́ ẹlẹ́pọ̀n ní lójúbọ Ògún, tógun pa wọ́n dànù. Nítorí pé wọ́n rí pé nǹkan tí àwọn bàbá wa ti pàtì láyé àtijọ́ wá padà wúlò. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó lè má ní lárí létí ẹ lónìí, bóyá torí pé wọ́n wà nípò kan òun gbádùn, bóyá torí pé wọ́n wà nípò agbára, bóyá torí wípé o ti ẹ̀ kẹ́kẹ́ ni tó ń sọ̀rọ̀, ó lè má wúlò fún ọ. Ṣùgbọ́n lọ́jọ́ tó bá máa rántí ọ̀rọ̀ yìí, fúnra ló máa wá kiri lórí Facebook, ló máa wá kiri lórí YouTube. Nítorí náà mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ jẹ́ ká pọ́n Ọlọ́run lé. Ohun tí mo ń ṣe lọ́wọ́ jẹ́ ohun tí ò bójú mu. Kò rọ̀ mí lọ́rùn láti wá sórí social media báyìí kí n máa sọ pé mo ń sọ̀rọ̀, kì í ṣe pé mo ráyè ẹ̀. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tí mo fẹ́ kí gbogbo ènìyàn kí wọ́n mọ̀, kí wọ́n dẹ̀ share ẹ̀. Bóníkálùkù bá ṣe mọ̀ kó máa sọ, kí ìrere Kristi kó lè tẹ̀síwájú. Ṣe ohun tí ò bójú mu nínú Ọlọ́run yóò dẹ̀ ṣe ohun tó dára nínú ayé ẹ̀. Ṣe ohun tí ò bójú mu. Olórin kan ní Jésù ṣónígbọ̀wọ́ mi, mo fẹ́ ohun tó bójú mu ni mo ṣe ń ṣe ohun tí ò bójú mu. Ẹ̀rí bẹ́ẹ̀, ṣe ohun tí ò bójú mu nínú Ọlọ́run. Má ṣe ohun tí ò bójú mu nínú Sátánì o. Tó bá ṣe ohun tí ò bójú mu nínú Sátánì, tí ọlọ́pàá bá mú ẹ, tí àwọn ayé bá mú ọ, tí ẹnikẹ́ni bá mú ọ tó ń sọ, ó ti mọ̀ pé ó ti dáràn nìyẹn. Ìwàásù mi ò sọ pé mo sọ pé kó ṣe ohun tí ò bójú mu, kó wá lọ ṣe ohun tí ò bójú mu nínú Sátánì. Ṣe ohun tí ò bójú mu nínú Kristi. Tó bá ti ṣe ohun tí ò bójú mu nínú Kristi, ayé yẹn yóò bójú mu, ọ̀nà rẹ yóò sì là, ó sì ṣoríire. Gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ó ní ẹ rántí ọdún ìgbàanì, rántí ọdún ìrandíran. Bí bàbá rẹ léèrè, wọ́n sọ fún ọ. Bí àwọn àgbà rẹ léèrè, wọ́n fi hàn. Deuteronomy 28, Deuteronomy 32, maybe verse 18, tàbá kà lọ sàlẹ̀, a ó rí níbẹ̀. Ronú ọdún ìrandíran. Bí àwọn àgbà rẹ léèrè, wọ́n sọ fún ọ. Deuteronomy 32. Nígbà tó sọ nínú Deuteronomy 32, nígbà kan náà, ó ní ìbáṣe pé wọ́n gbọ́n kí òye yìí kó yé wọn, wọn bá máa ro ìgbẹ̀yìn wọn. Òun mo ṣe fídíò kan jáde níjọ́ kan wípé ìgbẹ̀yìn lójú, ẹ̀san á ké o, gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ẹ̀san máa ń bọ̀ o. Òun mo ṣe kọ nìyẹn gbà náà. Lórúkọ Jésù yóò dára fún wa o, ọkàn wa yóò balẹ̀. Ẹ bá wa lọ sórí YouTube wa, Emmanuel Christ TV, ẹ subscribe síbẹ̀. Tẹ́ bá ti subscribe, nígbàkigbà tá bá ti ń post síbẹ̀, wọ́n máa fún yín ní kí náà ti ń pè information. A máa reach yín wípé àti release mi jáde. A máa fún yín, ẹ máa gba notification yín wípé àti release jáde. Nítorí náà mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ jẹ́ ká pọ́n Ọlọ́run lé. Ẹ bá wa subscribe síbẹ̀. Ẹ subscribe síbẹ̀, kò ná yín anything, ọ̀fẹ́ ni subscription yẹn, ọ̀fẹ́ ni. Ẹ kàn gbọ́wọ́lé ibi tó kọ subscribe yẹn, ẹ gbọ́wọ́lé, ẹ rí wọ́n máa fún yín ní notification pé àti ń ṣe mí. Bákan náà lórí Facebook náà, ẹ máa bá wa like ẹ, kẹ máa bá wa share ẹ, ẹ máa bá wa love ẹ, ọ̀run adẹ́dì wa mú. Kí Ọlọ́run mímọ́ jùlọ, Jehovah Jésù Kristi Holy Michael, kó fún wa ní ọkàn, etí ìgbọ́ àti àyà àgbà ṣe. Gbogbo ètí agbọ́ lọ́sàn yìí, ká má ṣe gbọ́ ní àgbọ́nù. Gbogbo ètí à ń wò ní òwúrọ̀ yìí, gbogbo ètí à ń wò ní àṣálẹ́ yìí, gbogbo ètí à ń wò lóru ọ̀gànjọ́ yìí, Ọlọ́run ọ̀gànjọ́, Ọlọ́run òru tó ń bá òru ṣiṣẹ́,
gbogbo ìwọ tó ń wo prógámù yìí lórúkọ Jésù kọ́rọ̀ rẹ kó yanjú, kọ́rọ̀ rẹ kó dayọ̀. Ìwọ tó ń wo lówùúrọ̀, Ọlọ́run òwúrọ̀ kùtùkùtù bọ́jọ́ bá yọ kárí ayé, bóòrùn bá yẹ gbogbo ojú ló ń rí, ògo rẹ yóò búyọ. Ìwọ tó ń wo ní ọ̀sán lórúkọ Jésù, ọ̀sán rẹ á dára. Ìwọ tó ń wo ní àṣálẹ́, gbogbo iṣẹ́ tó ti fòwúrọ̀ ṣe fi ọ̀sán ṣe ní ọjọ́ alẹ́ lórúkọ Jésù wàá dúró jẹ́. Àánú Ọlọ́run yóò sì máa bá wa gbé. Jésù Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ọ̀rẹ́ mi rè yìí, ẹ kí àwọn ará ilé ní ìṣẹ́jú kan. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run tí a ní lónìí. Mo sì gbàdúrà pé ní agbára Ọlọ́run èyí tá a gbọ́ lónìí àwúlò ló ka ya wa. Ẹ̀mí ìgbọ́ àtàrà àgbàṣe olúwàgbé ọ. Àmín. Àmín Kristi ṣe òjẹ́. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù.